ṣé ẹ̀gbọ́n bàbá kà wọ́n lè máa yí kálẹ̀ méje ṣé ẹ̀gbọ́n bàbá kà ni. àṣẹ Ọlọ́run ni. Tí ìdáhùn wọn ń sìn ni wọ́n lè máa yí ká ó yẹ ká báyìí wọ́n ti gbé síta ẹ ṣe. ilé àlọ́dọ̀ tẹ̀lé báyìí ní sọ̀rọ̀ ọ̀rẹ́. ṣé ń rí abẹ́yìn náà rí. Hajaran jami'an. Ẹgbọ́n sókè o. Ẹ̀ka sókè sà. Àwa náà gbọ́ Lárúbáwá ń bì. Ji'na bi shatin faja'alnahu. Ṣé ẹ rí àdìsí ṣé ẹ rí ọ̀rọ̀ yìí? Kí n máa kà síta ẹ má ti ṣàlàyé ẹ̀ka kìíní síta fún wa ẹ̀ka náà ẹ̀ka. Kò pọ̀ fún yín níjọ. Nítorí àwọn bẹ́ẹ̀ ó ní àhàdásà kò kí ní àlọ́dọ̀ tèmi ó ní àhàdásà náà. Àfáà ní kò clear o wọ́n ní kò clear o ms àfáà ní sẹ́sọ̀n yìí ò clear o. ọba àṣọlá rẹ̀ wọ́n lọ́wọ́. ok ọba àṣọlá ilé wọn lọ́wọ́ قال سمعت مهدي بن ميمونة قال سمعت أبا رجاء الأبتاء كني أقول على دمي Alóòtọ́dé. الطريد يقول ماما كنا نعبد الحجر ẹni ẹ sọ pé nígbà kan àwọn máa ń sin òkúta كنا نعبد الحجر wọn náà wọn máa ń sin òkúta ní nígbà kan ẹni ẹ ló sọ̀rọ̀ فإذا وجدنا حجرا أخبر منه ألقيناه وأخذنا فإذا لم نجد حجرا èmi ò rí dáadáa. àfọ tó bá jọjọ àjíǹde àwọn màláìka máa ń nà yín bí wọ́n máa nà yín bí ìdáka kéwù. ó ní nígbà yẹn ọba àṣọlá ẹ̀ka fún ọba àṣọlá ẹ̀ka fún wọn. kó tó di pé ìsìlámù ẹ jẹ́ kó kà á fún yín ẹ jẹ́ kó kà á fún yín. ara ẹni tó fẹ́ kà kó kà á wà lọ́dọ̀ ẹ̀ kí wọ́n tún fún. dọ́là ẹ bá wọn kà á àwọn màláìka máa nà fún àyè débi pé lọ́jọ́ gbèǹde wọ́n á nà yín bí ọba àṣọlá ẹ bá wọn kà á. àfi bí ejò tí wọ́n jẹ. حدثنا سلط بن محمد قال سميت معدية بن ميمون قال سميت حبا رجاي الوطادرية يقول كنا نعبد الحجر فإذا وجد àwọn máa ń sin òkúta. كنا نعبد الحجر vaisa àwọn bẹ lẹni tí wọn ń sin òkúta. ẹyẹ mọ ká ní arábíkì kí bírọ́dà yìí mọ bá wa tú ní yorùbá ọ̀ya ẹsìn máìkì hajaran ẹsìn máìkì yìí. miniu mo ń sọ̀rọ̀. ẹ̀wọ̀n ti sin ok ẹsìn máìkì. báwo bá wá rí òkúta mi. ẹjọ bẹ̀rẹ̀ ọba àṣọlá ẹni kan tán bẹ̀rẹ̀ ẹni kan tán bẹ̀rẹ̀ kó lè yé wa ẹ má mú tu wọn mọ́. ọba àṣọlá ẹ tún bẹ̀rẹ̀. ó ní kùnà ó ní ẹ̀dànà ó ní yẹ̀kú ló ní kùnà náà àbúdù ajára. ó ní àwọn máa ń sin òkúta. báyìí sá wàjáde yàrá ó wà háírù mi ní ó. báwọn bá wá rí àwọn òkúta kan tó dáa ju àwọn òkúta àkọ́kọ́ táwọn ti ń sìn lọ. alkainahu wa hasina ló wúra. àwọn ò mú mi ìyẹn pé àwọn ṣe é jẹ. vaisa lamna jíde ajaran. báwọn ò bá wá rí omi. jamana ju sawa. nítorí àbí àbí. yàyà. a ní àwọn kò yẹpẹ jọ. suma jina bisatin. àwọn suma jina bisatin ẹ parí ọ̀rọ̀ yẹn. ok fahal baynahu alayhi. fahal bẹ́ẹ̀ náà ni pé
abuna wale ìyẹn pé wọ́n máa ń kó yẹ̀pẹ̀ jọ ẹrù ọ̀fọ̀ wọ́n kó jọ. wọ́n dá no min summa jina bisati ìyẹn ni wípé no wọ́n ní a mú ẹran no sẹ́mọ̀ sálàyé yẹn yé yín bàbá wa sọ̀la sẹ́ ń gbọ́ mi àbí. a ń gbọ́ yín bàbá wa nẹ́tíwọ̀kì wọn wà dọ̀ yìí. nẹ́tíwọ̀kì wọn wà dọ̀ yìí fún. alẹ́ o. ẹni sùn wọn sọ̀rọ̀ kan lọ́wọ́ ẹ jẹ́ wọ́n yín. bá ti wọlé ẹ máa mute wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ ṣeun. bàbá wa sọ̀la sàn wà ń bẹ̀. wọ́n wà ń bí nẹ́tíwọ̀kì wọn ló wà dọ̀ yìí. nẹ́tíwọ̀kì wọn ni. nẹ́tíwọ̀kì wọn wà dọ̀ yìí ni. ẹ̀rọ iṣẹ́ bẹ́ẹ̀ àgbò níjẹ́ bẹ́ẹ̀. So ó wá ní fàjà àlì ẹ ó ní fàhàlábùnà wàlẹ yìí. Kí ni wọ́n sọ yẹn? wọ́n ní fàhàlábùnà àlẹ́ yìí. bishatin. wọ́n ti yanjú bisati níwájú. So wọ́n wá ní fàhàlábùnà wàlẹ yìí. ẹran àgbò tá a sọ yẹn kí wá láàṣẹ pẹ̀lú ẹ̀. alábùnẹ́sẹ̀ látara halib ni látara wàrà fún ni wọ́n fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ ni. rárá ọ̀ya ṣé ẹ mọ̀ pé wọ́n ti ń bọ̀. ibẹ̀ òye ọ̀rọ̀ ti bọ̀. ẹ jẹ́ kí n ṣàlàyé ṣé ẹ mọ̀ pé wọ́n ti ń bọ̀rọ̀ bọ̀ wọ́n ní àwọn máa ń bọ òkúta àwọn máa ń sin òkúta láti lẹ̀. wọ́n ní táwọn bá wá rókúta míì tó dáa ju ti tẹ́lẹ̀ lọ àwọn ò yọ̀yún kúrò èyí táwọn bá wá rí tó dáa yín wá máa sìn. wọ́n ní táwọn bá wá wá títí táwọn òrókúta táwọn fẹ́ máa sìn àwọn wàá kó yẹ̀pẹ̀ jọ àwọn ò ṣe gẹ́gẹ́ bí àmà àwọn ò fi máa sìgìdì. sìgìdì tán bá wá mọ yẹn ni wọ́n wàá mú àgbò wọn pa sí i. ẹ̀jẹ̀ àgbò yẹn ni wọ́n wàá fi ráfà lábúná pàtó tí mọ sìgìdì yẹn kalẹ̀ yẹn wọ́n wàá mú ẹ̀jẹ̀ àgbò yẹn wọ́n bá fi rá. wọ́n fi pala. súnmà tọ́fúnà bìí àwa máa yí rá. àwọn máa yí ipò. àwa máa yí a máa tàwáfù rẹ̀. àwọn máa yí labai kasawa labai. ms ẹ wá ṣó fídíò yẹn fún àfa ìbáyìí nísìnyí tí wọ́n ti ká lágbára yẹn fún ẹ wá ṣó fídíò yẹn ẹ̀hún Aṣọlá ms ẹ ṣó fídíò yẹn kọ́ wo bí wọ́n ṣe ń yí ká ṣé nǹkan yẹn wá ó yàtọ̀ ṣé òun ni àbóhùn kọ́. talẹ́ni tí ń sọ̀rọ̀ yẹn bọ̀ lókè talẹ́ni ẹni tí ó sọ wípé hadasa náà sọ́ọ̀tù hadasa náà sọ́ọ̀tù yẹn bùn Muhammad. So talẹ́ni tọ̀rọ̀. ẹnìkan ní sọ̀rọ̀ yẹn bọ̀ ó dẹ̀ ń sọ fún yín wípé àsìkò jàìlíyà yẹn ni pé àsìkò tí Islam ò ti dé. tó yé yín so ibi ọwọ́ ní pọ́ìntì táwa wá fẹ́ ó ní pọ́ìntì táwa wá fẹ́ jẹ́ ká yàn nànà níbẹ̀. tó ti yé nìsín ọ̀ya náà ní sẹ́mọ̀ pé wọ́n ní àmọ́ ní tábà ti gbé sí gidi yẹn kalẹ̀ tán á pẹ́ ẹran sí ẹ̀jẹ̀ ẹran yẹn á fi ra á wá sí kíni á wá táwa fún rẹ̀. so tàwáàfù tí wọ́n ń sọ fún wa ní ìsinsẹ́ di pé sẹ́mi kó ti di pọ́ìntì mẹ́ta. ọ̀ya bẹ́ẹ̀ ni ó yẹ já máa lọ báyẹn. ms fàyídà dákàlà. mo wà pẹ̀lú yín mo wà ń bí. fàyísà dáhàlà ṣáàrù rọ́jàb. mi ò ní data. wọn ò lè túbẹ̀ yẹn tó bá ti dín ní oṣù rọ́jàb ẹnì ṣó. ẹ kálẹ́ o
No, ẹjọ́ yẹn jù wọ́n ní dátà wọn ti lò. Ìyá Múlíkà ṣe lè bá wa ẹ̀bù wọn. Ìyá aláàánú. Ní dátà ni. ms àfàyẹmí kan lè wọ́n ní Wọ́n ní dátà ni. ló bá di mo sọ̀rọ̀ jàbọ̀ ẹ mo ṣe dátà ẹ ló wá sí kí n kọ̀. Ẹ sẹ́ndì nọ́mbà yín kátàrí bá yín ṣe. Ẹ sẹ́ndì Wọ́n fẹ́ nọ́mbà kún yín. yín ní dátà. ìbáni dátà jẹ́ ká mọ̀ ẹ kú iṣẹ́ o. Ẹ ṣeun. Ẹni Mr. sùúrù. Farouk a máa dáná bí wọ́n ṣe sùúrù sà. Mr. Sọlá ṣe nídìí dátà ni. Mr. Sọlá ṣe nídìí dátà ni. Nẹ́tíwọ̀kì yín dọ̀ ìbò. lẹ́nu pé Mr. Àṣọlá pa dẹ́tà wọ́n kọ lẹ́tà wọ́n sẹ́. Mr. Àṣọlá ti pa dátà wọ́n wá fẹ́ kọ lẹ́tà èwo lẹ́. Mr. Sọlá. bóyá ká dá ṣé ká sì fi Mr. Ishola lẹ̀ ká dẹ́yìn tó wà ń sáré lọ. Ẹ jí ká fi tó fẹ́ bọ́rọ̀ tí wọ́n máa fi gẹ́ẹ̀tì nọ́mbà wọn a máa ṣe dátà fún wọn. Ẹ jẹ́ ká ṣe ẹ jẹ́ kí dátà. Mr. Farouk tó wà ń sálẹ̀ kí wọ́n sọ̀rọ̀. Mr. Sọlá ṣé kò fún yín ní dátà ẹ sẹ́ndì nọ́mbà yìí. kì í ṣe pé mo mí kan lẹ́yìn tó wà ń bẹ̀ náà ni pé mi ò mọ̀ pé mo máa bá nǹkan báyìí pàdé lórí ìkíní lálẹ́ yìí. Ó déwájú ó ń dẹjọ́. Kọ̀bí wọn mọ oríkì wa ni ẹ jẹ́ ká sọ oríkì wọn fọ oríkì wa fún wọn ẹni mọ̀ wá kò wá ẹni kò wá ó mọ̀ wá Ẹni kò wá ó mọ̀ wá. àwọn àfa àtọ̀ mọ̀ wá àwọn àfa ńláńlá tọ̀ mọ̀ wá wọn fẹ́ kó wá wọn máa ń sá lọ ni bọ̀ àfa tí ó mọ̀ wá ló kó wá so bó ṣe rí nìyẹn. Tẹ́ ẹ bá ní dátà ẹ sọ fún wa ká fún yín Kọ̀bí dátà. bẹ́ẹ̀ kọ́ Kọ̀bí àwa la bá ní tú Kùránì táàrí tú a bá ní tú àdìsí tọ́ọ̀rí tú àwa ni tẹ́ bá ti ní Kùránì àbí àdìsí a máa bá yín tún bí báyìí. Àwọn èèyàn ọ̀tọ̀ lẹ́ni tá à ń béèrè nọ́mbà ẹ̀ ọ̀tọ̀ lẹ́ni tí ń sẹ́ndì nọ́mbà. Èmi ò máa dá wọn lóhùn tí ẹ ṣe bẹ́ẹ̀ ni pé mo rí. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ mi ráńpẹ́. ò sí ní Nàìjíríà Benin Republic ni mo wà. Àwọn ò lè sí dátà fún yín nìyẹn abẹ́lé sí dátà sí Benin Republic. Aláwọn tiwa tó wà mí tó máa bá wọn ṣe bẹ́ẹ̀ ni. Yes, aláwọn ẹni tó lè Aláwọn ṣe. tiwa tó wà mí tó lè bá Ẹ wọn ṣe. sẹ́ndì nọ́mbà yín wá ṣe. Ẹ sẹ́ndì nọ́mbà yín. So DM Mr. nọ́mbà Farouk yín. ẹ̀yin lè bá wọn gbé láti ilẹ̀ Mr. Farouk ẹ ràn wọ́n lọ́wọ́. ẹ kálẹ̀ o. Mùsùlùmí lọ́mọ ìyá Mùsùlùmí ẹ ṣe. mi ì wá ràn wọ́n lọ́wọ́ ọ̀tọ̀ ní nǹkan tí mo fẹ́ sọ torí mo ti máa wá sí péjì Ẹ má bínú Mr. Farouk a máa ṣe lè láṣepé o. Ẹ bá ràn wọ́n lọ́wọ́ afẹ́kẹ́ yanjú ilé fún àwọn Mùsùlùmí tí wọ́n wà ń sálẹ̀. Tí ẹ bá ṣe yanjú ẹ̀ á yìí mú wọn dúró ní Islam bọ̀ tẹ́ ẹ bá yanjú ẹ̀ wọ́n máa pètèpètè ti bá wọn nìyẹn so. A ní àwọn Mùsùlùmí ẹni sùn aláwọn Mùsùlùmí ń sin òkúta wọ́n dẹ̀ ń bọ òkúta wọ́n dẹ̀ ń fi ẹ̀jẹ̀ pa òkúta yẹn wọ́n dẹ̀ ń fi orí balẹ̀ fókúta lẹ́ẹ̀márùn-ún so ẹ bá wa ṣàlàyé ẹ ṣe. gbogbo ilé tẹ̀bí mi gbogbo ẹ̀ nǹkan tẹ́ ti bí mi rí tàdé ti sọ̀rọ̀ lórí ẹ̀ èmi wá bí nìkan lálẹ́ ní tẹ́ bá máa fún Wọ́n mi ti ojú yín ọ̀rọ̀ tá à ń sọ yìí ni kẹ́ bá wa dá sí ṣẹ́gbọ́. èmi fẹ́ bí nìkan tẹ́ bá máa fún mi láǹfààní. Ẹ bá wa yanjú nǹkan tá à ń sọ yìí mi ìrántí. mo ti ní gbogbo àtijọ́ sọ́ọ́rí tí ò Ẹ yanjú ẹ̀ bá nǹkan tá à ń sọ lọ́wọ́ lélẹ́yìí ẹ bá wa dá sí. èmi wá bí ní tẹ́ bá máa fún mi láàyè. Ẹ bá wa dá sí sábà tí ọ̀tọ̀ ní platform ẹ bá wa dá sí eléyìí ẹ náà. jẹ́ kí n béèrè béèrè kẹ́ tó bí mi. Ẹ bá wa dá sí eléyìí náà ẹ tí lè béèrè ẹ bá wa dá sí eléyìí. several times tí n bá wá bí ẹ̀yin lè máa ń bí mi ẹ wá fún mi láǹfààní ẹ jẹ́ kí n bí mi Ilé lọ́wọ́. tá à ń sọ yìí Mr. Àṣọlá ń sìn tẹ bá ràn wọ́n lọ́wọ́ inú wọn máa dùn ẹ bá wọn yanjú ilé. iṣẹ́ rí kọ́rọ̀ kó má fi rújú ni ẹ jọ. Ẹ bá wọn yanjú ẹ bá wọn yanjú ilé. ẹ máa gbọ́ every time tí mo bá wà yẹn lè máa ń bí mi ẹ fún mi náà láǹfààní. Ok Mr. Farouk ẹ jẹ́ ká ṣe báyìí tẹ bá ní ìbéèrè ẹ bá ti ṣí platform ẹ invite mi máa wá báyìí sìn Mr. Àṣọlá dátà wọn ti tán èyí tẹ jẹ́ Muslim ẹ ràn wọ́n lọ́wọ́ ṣé lóòótọ́ ni pé ẹ̀yin Muslim ń bọ òkúta ṣé lóòótọ́ ni pé ẹ̀yin yí òkúta ká ẹ̀dẹ̀ ń fi ẹ̀jẹ̀ pa ṣé lóòótọ́ ni pé ṣìgìdì ni Allah tó lọ́wọ́ ọ̀tún méjì nǹkan tá à ń ṣe nìyẹn tẹ́ ẹ bá lè sọ ẹ lè bọ́lẹ̀ ọjọ́ tó bá ní kẹ́ wá béèrè torí pé ẹ̀rántí mi ni torí pé ẹ̀rántí mi ni mélòó yẹn tí mo ti pàdé àfa oríṣiríṣi àwọn òbí kan máa wá lójú oorun tàbí wọn tún máa jọ fà tí wọn máa ka Kùránì fún wọn àdìsí gẹgẹt ní ìmọ̀ bí ó bí òun lẹ́yìn ti wá rí àbójú ayé so. ẹ pé ẹ̀yin lẹ ń ṣètò ẹ̀yin lẹ nímọ̀ wà ládàá yín. so ẹ ṣe máa invite mi ọjọ́ òde fẹ́ invite mi kí wá so ẹ dáhùn. mi tí mú date bọ̀tẹ́ bá máa fún mi náà láǹfààní ẹ jẹ́ kí mi náà sọ̀rọ̀ lálẹ́ yìí. so ẹ má jẹ́ kí nǹkan tá à ń ṣe kó lọ ẹ jẹ́ ká gbẹ́ lómi wọlé báyìí sí bẹ́yìn tí bá sọ̀rọ̀ adi argument Mr. Farouk ẹ̀yin bá wa wà ń sàlẹ̀ náà ẹ̀yin lẹ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ mo ti sọ fún yín pé ẹ invite mi màá wá bá yín. ẹ má wọrí one way ni the same thing lẹ́ ń sọ látijọ́ yìí. so tí a bá rí Muslim tí ó yìí lè wá sọ fún wa pé Muslim ò sin òkúta ẹ lè wá sókè kẹ́ wá ṣàlàyé ṣé òkúta lẹ́ ń sìn àbókúta kọ́ lẹ́ ń sìn.
ṣẹ́gẹ̀t so ọ̀gbẹ́ni tó wà lókè yẹn ṣé kò dá sílé yìí. wọ́n ní dátà àwọn ti tán dátà àwọn. no Mr. Farouk tó jábọ́ sí mò ń sọ. ó ní òun níbèrè mo dẹ̀ ti ní kó invite mi sí ọ̀dọ̀ ẹ̀ ó lóun fẹ́ sọ nípa nǹkan tá à ń sọ so aléyàn kan bí akis bọ́n